Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó dá mi lójú wípé á já síbi ire á sì já síbi ayọ̀ fún gbogbo wa lágbára Ṣèdùmàrè. Ṣé ẹ mọ̀ pé ní kò pẹ́ yìí òun ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue, Plateau, Enugu ló wá jẹ́ lemọ́lemọ́ gan. Kódà tí gómìnà kan kọ́kọ́ sọ wípé kó ní kálukú kó máa dira kó jà fún ara rẹ̀. Everybody should get prepared for self-defense. Ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Benue tó sọ jáde ló tún jẹ́ ń jáde ní àárọ̀ òní láti wá sọ̀rọ̀ kí gbogbo wa náà ká lè fi ti ara wa gbọ́ ká sì fi ojú ìwòye wa kájọ fi wò ó. Ẹ kú dédé àkókò yìí gbogbo tẹ́tí ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò mí ní ìkànnì yìí, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ jọ̀ọ́ ẹ fi èròǹgbà yín ṣọwọ́, ẹ like, ẹ comment, ẹ share. Gómìnà Alia yẹn gómìnà ìpínlẹ̀ Benue nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú wọn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ọjọ́ Ìṣẹ́gun Tuesday ìyẹn TVC lánàá, lára àwọn oríṣiríṣi ìbéèrè tí atọ́kùn ètò yẹn tí wọ́n bi wọ́n léèrè lórí ìdojúkọ àti ìpèníjà tí wọ́n ní ìpínlẹ̀ Benue yìí nítorí pé àwọn Fulani tí wọ́n ṣe ìkọlù àti ìpànìyàn nípa púpà yìí intentional act, kéèyàn mọ̀ọ́mọ̀ dẹ̀ má dédé pààyàn bí ìgbà tí wọ́n ní aṣígun fún yín ẹ lọ jẹ̀lú yìí ẹ lọ jẹrun. Ohun tó wá ń ṣe mí kàyéfì rèé o. Mi ò mọ bí gómìnà yìí ṣe mọ̀ àbí bí ò ṣe mọ̀. Gómìnà yẹn sọ wípé àwọn Fulani tó ń da orílẹ̀-èdè Nàìjíríà rú kì í ṣe Fulani Nàìjíríà, wípé Fulani orílẹ̀-èdè Malli ni, they are Malians. Wọ́n ní Fulani orílẹ̀-èdè Nàìjíríà nígbà wọ́n dá wọn mọ̀ àti pé àwọn Fulani orílẹ̀-èdè Nàìjíríà màálù ni wọ́n máa ń dà tó sì jẹ́ pé igi tí wọ́n fi ń da màálù yẹn sàndá tí wọ́n fi ń da màálù ni wọ́n ń bẹ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwọn Fulani ti orílẹ̀-èdè Malli yìí ni wọ́n ń gbé ìbọn AK-47 àti AK-49. Oríṣiríṣi ìbọn méjì tí ń bẹ lọ́wọ́ wọn nìyẹn. Ṣé rí ohun tó ń ṣe mí kàyéfì ni wípé I don't know the reason why tí gómìnà yìí tó sì ṣe ń yọ àwọn kan sọ́tọ̀ wípé àwọn Fulani kan rèé, àwọn Fulani kan rèé. Ṣé wọ́n mọ̀ wípé àwọn Fulani tí wọ́n rí yìí gangan lẹ́lòmíì ń fi ẹran fi ṣe bójúbójú? Kí ló dé tí wọ́n gbìn wọ́n ní Fulani ẹ̀sùn? Kí ló dé? Ṣèbí àgbẹ̀ ọ̀sìn ni wọ́n? Kí ló dé tó jẹ́ pé orúkọ tó fún wọn nìyẹn? Ẹ jẹ́ ká wá dì kí yẹn dúró bẹ̀. Kí làwọn kọ́sítọ̀mù ilẹ̀ wa ń ṣe tá a bá sọ pé àwọn Fulani tí wọ́n ń ṣiṣẹ́ láabi yìí wọn kì í sọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọn kì í jẹ́ Fulani Nàìjíríà. Ṣé àrí ibi tí mi ò ṣe gbà pẹ̀lú gómìnà yìí ni wípé ó sọ pé Haúsá tí wọ́n ń sọ lẹ́nu wípé Haúsá yẹn kò fi taratara jọ Haúsá tiwa. Ṣé bí kò fi taratara jọ ni ó ṣàjọ? Téèyàn kan bá ń sọ Yorùbá tó bá yẹ pé mo bẹ̀rẹ̀ sí ní sọ Ìjẹ̀bú, tí ẹ ti rí àwọn tó gbọ́ Ìjẹ̀bú ṣá, tí ẹ ti rí ibi tí wọ́n ti ń sọ Ìjẹ̀bú ṣá, ẹ̀ nígbà wípé Yorùbá ni. Àwọn èdè kan wà nínú èdè Yorùbá tí wọ́n bá ń sọ, àwọn ìlú wà lábẹ́ ọ̀run tó dẹ̀ jẹ́ pé ẹ̀yà Yorùbá ni wọ́n. Now you are not telling us that they are not from Nigeria. Tó bá yẹ pé wọ́n dẹ̀ wá ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, where are our customs? Àwọn ẹ̀ṣọ́ ẹnubodè ilẹ̀ wa ń kọ́. Tí wọ́n bá bẹ́nu bodè wọlé tó bá yẹ pé orí omi ni wọ́n ń gbà wọlé, where are our navy? Gbogbo ibi láti ní àwọn ẹ̀ṣọ́ aláàbò náà. A ní àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí omi, a ní tójú òfurufú, a ní tilẹ̀, a ní tẹnu bodè. We have enough
wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọnú ìlú, bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípa púpa just anyhow. Àwọn oríṣiríṣi ìjọba ìbílẹ̀, kódà their chairman, local government chairman wọn gan, I am very sure ní kálukú àti pápá bora. Àwọn ọba wọn gan níbo ìgbé afẹ́ gbogbo àwọn ọbẹ̀. Àwọn Fúlàní wá sọra wọn ní kọ̀rọ̀jọ́gbọ́n láàrin ìlú. Àwọn bẹ̀rẹ̀ sí ní ṣì wọ́n mú, ṣé kìí ṣe pé ògùn wọn ti ń mú wa gan. Ẹ̀tọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe tó orílẹ̀-èdè Nàìjíríà. Who are the Fulanis? Kí ló dé? Má fọkọ mi dáná ọjọ́ kan náà lèèyàn ṣàkọ́ nígbà téèyàn rí oko lóko ńlẹ̀ tó jẹ́ pé ibẹ̀ náà ló dé wá fi sojú ọ̀nà. Ọjọ́ kan lèèyàn kọ́ ọ. Ẹ wo ìpínlẹ̀ Plateau, ẹ wo ẹ̀mí tó ṣòfò. Ẹ wo ẹ̀mí tó ṣòfò lọ. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò. I'm giving this kudos to IG, gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà. Gbogbo àwọn mobile police tó wà lẹ́yìn àwọn VVIP pátápátá ni wọ́n ti ní kí wọ́n kúrò. Yes. Àwọn tí wọ́n jẹ́ pé wọ́n dẹ̀ train wọn láti face terrorists ni wọ́n sọ pé okay o, wọ́n ti deploy wọn lọ sí gbogbo àwọn ibi tí ìdojúkọ yẹn ti ń ṣẹlẹ̀ pátápátá. Why this governor? Kí ló dé tí wọ́n face reality? We are in this situation. Ẹ tún sì ń cover àwọn kan. Ẹ tún sì ń sọ pé àwọn kan ókè nígbà tẹ́ mọ̀ wípé àwọn Fúlàní kan tó ń wá láti orílẹ̀-èdè Malli ni they are Malians. Kí ló dé tó bá yẹ pé ẹnu bodè kan tó jẹ́ pé ó fara pẹ́ mọ́ orílẹ̀-èdè Malli? Kí ló dé? Kí ni ìgbésẹ̀ lẹ́yìn ti gbé? Kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú orílẹ̀-èdè Malli? Kí ẹ ti lọ sọ fún wọn nípa àwọn ọmọlú yín wọ́n wá ń da ìlú yín rú. Ṣé ká sọ pé torí pé kò kàn yín ni? Nígbà tí à ń pè nílẹ̀ Yorùbá tá à ń pariwo Fúlàní, ẹ gbọ́ ìjọba ò gbọ́n gbà yẹn. Ókè àwọn Boko Haram ni wọ́n ní fún wọn ní ìdojúkọ gbà yẹn. Now kò ságbára lọ́wọ́ Boko Haram mọ́. Sáà Boko Haram ti wá ó ti lọ. Gone are the days of Goodluck Jonathan. Nígbà tó di ayé ìgbà Buhari, àwọn Fúlàní gbórí wọlé, wọ́n gbórí wọlé gan. Mi ò dẹ̀ wá mọ̀ kí Nuhu Ribadu tí wọ́n jẹ́ National Security Adviser, wọ́n ti sọ pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe dé orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò. Ṣùgbọ́n tó kọ mí lómi inú ni wípé kí ló dé tí wọ́n sọ pé àwọn Fúlàní tí wọ́n ń hùwà lábẹ́ ọ̀díje Fúlàní Nàìjíríà? Tí wọ́n bá jẹ́ Fúlàní Nàìjíríà, imagine Governor Alia, Governor Benue, despite all those things tí àwọn aráàlú yín face, ẹ̀nà àwọn Fúlàní tí wọ́n ń dojúkọ yín wọ́n ṣe Fúlàní kan, àwọn Fúlàní kan náà, àwọn Fúlàní kan. Ókè tẹ́ ẹ bá ti mọ̀ wọ́n, kí ló dé tí ẹ lọ dojúkọ? Kí ló dé tí ẹ fetch wọn out? Ṣé bẹ́ẹ̀ ni chief security ìpínlẹ̀ yẹn? What are you now doing? Kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ ń gbé láti lè rí pé gbogbo ọ̀rọ̀ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀? Bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní ìpakúpa kò tẹ́ wa lọ́rùn tó. Kò tẹ́ wa lọ́rùn tó. Àwọn lọ́balọ́ba náà wà ń bẹ̀ o. A lè torí pé bóyá wàá jẹ́ Yorùbá náà nítorí pé báwa gbájúmọ̀ tó ń ṣẹlẹ̀ lápọ̀ òun yẹn. Àfàìmọ̀ kó bá máa padà bá kàn wá náà bí báyìí. Sultan of Sokoto ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n sọ pé social media terrorist náà ní social media ẹgbẹ́ kan classify terrorist social media. Accepted pé àwọn kan á máa wá sórí social media láti lè máa fi ba àwọn nǹkan kan jẹ́, láti lè wá máa parọ́ àwọn ọ̀rọ̀ tí ojú wọn ò tó ká wọ́n máa sọ. Ṣùgbọ́n social media náà wà yìí pé ẹ lè má gbọ́ news, ẹ lè má gbọ́ TV, ẹ lè má wo TV ẹ lè má gbọ́ rédíò, ẹ tẹ̀ kí ń gbọ́ rédíò, ẹ máa ń wo news lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
tẹ́ bá dẹ̀ ń wo news lẹ́kọ̀ọ̀kan ó lójú àwọn TV station tẹ́ máa ń wò ẹ máa ka newspaper lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n most times ẹ máa ń wà lórí social media gbogbo social media tí àwa yìí wà lẹ́ máa ń wà ẹ máa ń wo TikTok ẹ máa ń wo YouTube ẹ máa ń wo Facebook ẹ máa ń wo Instagram that is the reason why tó jẹ́ wípé ó tún wúlò fún yín you will know where and where ẹ mọ ibi tó gun ti ń wá ẹ mọ àwọn nǹkan táwọn èèyàn sọ àtirọ́ àtòótọ́ ẹ dì mú èyí tó ń ṣòótọ́ ń bẹ̀ ẹ gbé gbèsè lórí ẹ̀. ẹ wo ẹ fèrò gba yín sọ sábẹ́ comment section ọlọ́run á gbà wá lórílẹ̀‐èdè nàìjíríà yìí o ogun ò ní jà wá o nítorí ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ olùsọlá ìṣọ̀lá ló kọ lóyìn lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi olómi ẹgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnìún mi màjọ méjì ọmọ rẹ ní sinmi ẹ̀kọ́ kì í sinmi láyọ̀ láwọn máa pàdé ó dàbọ̀.